ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àdúpẹ́ àyìn agbọ́gán tó ṣe tánú ẹdún lẹ́lẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ẹ̀yìn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjẹ ti di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó pa wá mọ́ ọba tó dá wa sí ọba tí òjò wọn fẹ́ lòmíràn ṣe wá ọba tó dúró tì wá ọlọ́run májẹ̀mú àmọ́ lóore agbéga àṣẹlọ́ba àwọn ọba olúwa àwọn olúwa kí bàbá gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ohun olúwa náà rẹ̀ látẹnu ìyá àdúrà Eriabanise jp èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí káàkiri àgbáláyé lẹ ti ń wò ó lẹ sì ti ń gbọ́ ohùn mi lórúkọ jésù ohùn ọlọ́run sínú ayé yìí kò ní di ìsọ̀rọ̀ òdì sí àmọ́ lóore ọlọ́run májẹ̀mú torí pé ó dá wa sí tí ẹ̀ tún rí lónìí báyìí òní ní àyájọ́ àwọn èwe mo gbàdúrà fún gbogbo ẹ̀yin èwe wa lórúkọ jésù a ò ní wá yín tì wàhálà ìdààmú ní orúkọ jésù mo ní kò ní jẹ́ ìpín yín ẹ̀yin èwe lórúkọ jésù ẹ ó máa dàgbà nínú ọgbọ́n ẹ ó máa dàgbà nínú òye ẹ̀mí ọgbọ́n àti òye tẹ́fì lólé ayé yín ọlọ́run májẹ̀mú yóò jogún ẹ̀ fún yín mo gbàdúrà fún gbogbo èwe àgbáláyé lórúkọ jésù kẹ́ máa dàgbà nínú ọgbọ́n ẹ̀mí ọgbọ́n àti òye kó má fi yín sílẹ̀ jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi ohun olúwa náà rèé tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ jésù olúwa yóò dúró tì wá ìwé ìjẹ́jẹ́ là ń dágbére pé tó bá jẹ́ mẹ́jọ jẹ́ pàdé àmọ́ lóore ọlọ́run àánú torí wọ́n lò fún wa lóore ọ̀fẹ́ tó fàánú bẹ̀ wá wò tó fàánú fún wa láti fún orí wa ní oore ọ̀fẹ́ láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ èní ọlọ́run májẹ̀mú kó má fi wá sílẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ nàìjíríà níbí lórúkọ jésù ọlọ́run yóò dúró ti iléeṣẹ́ náà káàkiri àgbáláyé mò ń kí wa wípé olúwa ṣeun táànú ẹ̀dúró lẹ́lẹ́ nínú ayé mi àti ẹ̀yin lórúkọ jésù a ò ní gbèrè tìjú mo ní bóyá fún ìbẹ̀dúrà tàbí fún kánsẹ́lì bóyá fún ìdí kan tàbí ìkejì tẹ̀dẹ̀ ń wò pé mo dẹ̀ fẹ́ rí ìyá àdúrà yìí àbí mo fẹ́ bá a sọ̀rọ̀ ẹ gbọ́ mi sórí tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà náà ni wọ́n ti bá wa kọ síbẹ̀ láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK wọ́n ti bá wa kọ síbẹ̀ kí ni tẹlifóònù nọ́mbà náà 080-5784-2311 070-5784-2311 ẹ má bínú nọ́mbà wa tá ń lò tẹ́lẹ̀ òun ni mo fẹ́ ṣe mistake láti pè yẹn ṣùgbọ́n èyí tá ń lò lọ́wọ́lọ́wọ́ ní 070-5784-2311 lórúkọ jésù àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀. kí ni ó tó ohun olúwa tí mo mú fún wa ní ọ̀sán yìí ohun olúwa yìí tí mo mú fún wa ní ọ̀sán yìí tí mo mú wá tí èmi àti tí a ṣe àṣàrò àti àyẹ̀wò rẹ̀ nínú ilé wa tàbí ní àyíká wa òun náà ni panápaná panápaná a máa wò pé kí ni ìtumọ̀ panápaná kí ni tó dúró fún panápaná kí ni tó ń jẹ́ panápaná gan oríṣiríṣi ọ̀nà ni panápaná máa ń gbà ṣiṣẹ́ panápaná ènìyàn wà tó yẹ pé ìṣeré àti ìṣelógo ọmọnìkejì ni ó máa fọ́nà àti ṣe kíni láti lè pa láti lè má jẹ́ ó gbérí láti lè pa mọ́lẹ̀ láti lè má jẹ́ ó gbérí nípasẹ̀ ìbínú tàbí ìwà búburú ọkàn wọn panápaná oríṣiríṣi àwọn ènìyàn ni èèyàn ti pa iná rẹ̀ nítorí pé kíni wọ́n lérò pé àwọn làwọn ní agbára wọ́n paná ògo ẹlòmíràn débi pé ó ti ń dún tẹ́lẹ̀ ṣùgbọ́n kò dún mọ́ tí a bá rọ́wọ́ bẹ́ẹ̀ nínú ayé mi àti ẹ̀yin lọ́wọ́ lọ́sàn-án yìí gbogbo ẹni tó lè wù tó lè lóhùn wọn paná ògo tàbí paná ìṣerere wa tàbí paná ìṣẹ̀dá wa ní orúkọ jésù ọba tí wàá taná ògo ya kó máa tuntun ní kánmọ́ kíá iléeṣẹ́ mìíràn lọ́wọ́lọ́wọ́ wọ́n ti paná ògo iléeṣẹ́ yẹn nítorí ìwà búburú inú wọn á máa fẹnu pa wọn á dẹ̀ máa fi ṣe ọwọ́ búburú wọn fi pa bí ọ̀tá ṣe máa paná nù
ẹ̀yin ẹ já wo Jósẹ́fù bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe fẹ́ paná ògo àti ẹ̀bùn ara rẹ̀ tó. Wọ́n fẹ́ paná ògo àti ẹ̀bùn ara rẹ̀ wípé kí ẹ̀bùn ara rẹ̀ àti ògo tó mú wáyé yẹn kó má ṣe kíni kó má hàn, kí ògo àti ẹ̀bùn tó mú wáyé yẹn kó má ṣe kíni kó má hàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ibi tọ́lọ́run mú un lọ́ńkọ́ ó padà mú débẹ̀. Àwọn tí wọ́n gbèrò láti paná ògo ni wọ́n padà ṣe kíni wọ́n padà tẹríba fún ni. Gbogbo àwọn ẹ̀gbọ́n tí wọ́n gbìmọ̀ nínú ọkàn ara wọn wípé ń tá a lè ṣeré iná ẹ̀bùn tó wà ní ara rẹ̀ èyí tó fi ń ṣègbéraga sí wa àbí èyí tó wò sùsù láti lè sọ wípé ìmọ́lẹ̀ tó ń bẹ ní ara àwọn rèé, ẹ̀bùn tó ń bẹ ní ara àwọn rèé. Wọ́n lérò pé àwọn yóò pa iná ògo yẹn, ṣùgbọ́n ibi tí Ọlọ́run fẹ́ mú dé ó dẹ̀ mú débẹ̀. Ẹ jẹ́ ká wo káàkiri àgbáláyé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wo bí àwọn ènìyàn ṣe ń lo agbára ẹ̀mí òkùnkùn wọn láti lè ṣe kíni láti lè fẹ́ paná ògo gbogbo orílẹ̀-èdè, láti lè ṣe kíni láti lè fẹ́ pa ògo orílẹ̀-èdè káàkiri. Ẹ wo orú kòró tó ṣẹlẹ̀ ní ìgbà kan, ìmọ̀ ẹ̀mí òkùnkùn ní láti lè ṣe kíni láti lè paná gbogbo ẹ̀mí àwọn ènìyàn. Ó kú rí ṣe, ó mà rí ṣe mọ́mì dádì. Ṣùgbọ́n Ọlọ́run tí ò fi ẹ̀mí àti ẹ̀yin lé lọ́wọ́ pé pípaná rẹ̀ láti lè ṣe pé kíni yóò paná ẹ̀mí àwọn ènìyàn. Adúpẹ́ tọ́lọ́run sí àwa kù, adúpẹ́ tọ́lọ́run dé èmi àti ẹ̀yin sí, tá a sì wà lórílẹ̀ alàyè lọ́wọ́lọ́wọ́, tó yẹ pé ẹ̀mí òkùnkùn rẹ̀ láti fi lè paná gbogbo ògo, láti lè fi paná gbogbo àgbáyé run, láti lè jẹ èrè ọkàn gbogbo wọn sínú agbára ẹ̀mí òkùnkùn rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe èmi àti yín kù. Panápaná oríṣiríṣi ìlú ló wà, oríṣiríṣi ìletò ló wà mọ́mì, oríṣiríṣi orílẹ̀-èdè ló wà tó ń bá jagun. Kí ni ìlú wo ló wá ní ìsinmi ní àkókò yìí? Ìlú wo ni ìlú tí ẹ̀mí tí máa paná, tí máa fa ènìyàn sẹ́yìn, tí máa mú ìbànújẹ́ wọnú ayé yẹn? Ìlú wo ni ò sí báyìí? Àfi kí èmi àti yín súnmọ́ Ọlọ́run wípé ìwọ ẹ̀mí tó yẹ pé panápaná ògo ni ọ́, panápaná ni ọ́ lè ṣe tanátaná. Bẹ́ẹ̀ ìtànná ló yẹ kí èmi àti yín jẹ́ nínú ayé, ìtànná ló yẹ kí èmi àti yín jẹ́ fún gbogbo ènìyàn, ìtànná ló yẹ kí èmi àti yín jẹ́ ní ìlú, ní orílẹ̀-èdè àti ní ìletò. Panápaná ń bẹ ní àdúgbò, panápaná ń bẹ ní orílẹ̀-èdè, kódà ó wà nínú ìjọ. Bó ṣe wà nínú ẹlẹ́sìn kìíní ló wà nínú ẹlẹ́sìn kejì, kódà ó ti wà nínú ẹlẹ́sìn kẹta gan. Wípé àwọn ẹ̀mí tó bá fẹ́ ṣe rere òun yóò máa ṣe kíni, òun yóò máa fà sẹ́yìn, nítorí pé kíni ẹ̀mí panápaná ló ń yà á lò, ẹ̀mí panápaná ló gbé wọ̀ bí ẹ̀wù, ẹ̀mí panápaná tí ì jẹ́ kí ènìyàn kó ní ìtẹ̀síwájú òun ló ń bẹ ní ara rẹ̀. Lórúkọ Jésù, tá a bá rí ẹ̀mí panápaná tó ń mọ́nítọ̀ ògo ayé yín, tá a bá rí ẹ̀mí panápaná tó ń tẹ̀lé ògo ayé àti ìṣerere ayé yín, lónìí ní orúkọ Jésù Olúwa yóò gbàgbà lọ́wọ́ rẹ̀. Mo ní lórúkọ Jésù Ọlọ́run yóò gbàgbà lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin atúnwò, ẹ jẹ́ ká tún wo ìtàn ìránṣẹ́ kan náà nínú Bíbélì, nípasẹ̀ pé kíni ẹ̀mí tí ó ń gbé wọ̀, ẹ̀mí tí ì ṣe ẹ̀mí tó fògo fọ́lọ́run ni, ẹ̀mí tí ò fògo fọ́lọ́run. Torí pé kíni nígbà tí wòlíì sọ tó gbàdúrà pé ìyàn yìí mú ń pọ̀, Ọlọ́run ìyàn yìí ti pọ̀ jù, Ọlọ́run mú ìyàn yìí kúrò ní orílẹ̀-èdè wa, mú ìyàn yìí kúrò ní agbègbè wa, mú ìyàn yìí kúrò ní ìletò àti ibi tí mò ń gbé, mú ìyàn yìí kúrò, Olúwa mú ìyàn kúrò, àfẹ́ ìyàn mọ́. Tí ìránṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí gbóhùn àdúrà sókè, ṣùgbọ́n ẹ̀mí tó ń bẹ lára ìránṣẹ́kùnrin yóò jẹ́ ẹ̀mí tí paná. Nípasẹ̀ pé kí ni ó ní èyí a lè wáyé bí? Wọ́n wá ta ṣẹ́kẹ́lì oúnjẹ ní owó tó kéré jù, kò lè ṣẹlẹ̀. Ẹ̀mí panápaná tó wà ní ara rẹ̀ ni, ẹ̀mí tí ò fògo fọ́lọ́run ni, ẹ̀mí tó bá ń ro ènìyàn pín pé kò sí tí lágbájá ó ṣe, kò sí tó fẹ́ dà fún mi, ẹ̀mí panápaná ni. Kì í ṣe ti ìjà, kì í ṣe ti asọ̀. Ọlọ́run dá wa fún ara wa ni,
kì í ṣe ti ìyàn, kì í ṣe ti pé bóyá ìní jẹ lọ́dọ̀ rẹ̀ kò ní jẹ lọ́dọ̀ mi, ìní Ọlọ́run ṣe gbé èmi àti ń kalẹ̀. Yóò ní ìdí tí èmi àti ń jọ wà, tí èmi àti ń jọ wà, tí èmi àti ń jọ wà ní ìtòsí ara wa, nítorí pé kí ni Ọlọ́run fẹ́ lò wá fún ara wa ni. Kò bá bá yẹn kò ní sọ̀kalẹ̀ wá ràn wá lọ́wọ́, á ránra wa síra wa ni. Ṣùgbọ́n nípasẹ̀ pé bóyá ẹ̀mí panápaná wà ní ara ẹlòmíràn yóò mọ̀ ní kò lè ṣe é ṣe, kò sí tó fẹ́ dà fún mi. Ó lè jẹ́ ọjọ́ orí kan náà, ó sì lè má jẹ́ ọjọ́ orí kan náà, ó lè jù lọ fífì. Yóò máa wò ó pé kò sí tó fẹ́ dà fún mi, mi ò fẹ́. Ṣé ó yẹ kí ọwọ́ yìí àti ìmọ̀ yìí kó wà ní ara ènìyàn bí? Tó yẹ pé ní ìjọ kan gbogbo yóò pa ìtàn pé àwa inú ayé rí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìránṣẹ́ sọ pé kò lè ṣẹlẹ̀, wípé ní wòye ọ̀la kò jẹ́ ṣẹlẹ̀. Ó fi etí gbọ́ kódò tún fojú rí. Ìyẹ̀fun ni wá ṣe kí ni ó dẹ̀ wálẹ̀ ní tòótọ́. Gbogbo àwọn tí wọ́n tẹ́bí ti pa dáadáa wọ́n sì ṣe kí ni wọ́n sáré, kálukú ń ṣe kìràkìtà láti lọ rà á. Wọ́n sáré láti lọ ṣe kí ni láti lọ mú ìyẹ̀fun yìí wá sínú ilé wọn. Eré ni, òótọ́ ni, lòun náà tẹ̀lé lọ ló fi débẹ̀. Ẹ jẹ́ wò ní tòótọ́, ṣé òótọ́ ni wọ́n lè ta sékélì yẹn ní owó tí wọ́n wí bí? Ṣé oúnjẹ nì só lè dọ̀pọ̀ bí? Ó dẹ̀ rí pé wọ́n máa ń rà tóótọ́, ó mà ti dọ̀pọ̀. Àfiyé wa nínú Bíbélì pé ó fojú rí ńgbà tó fẹ́ débẹ̀ láti lè ṣe kíni, láti lè rà á. Wọ́n sì rọ́ọ̀lù, wọ́n sì tẹ́pa. Ó fojú rí, ṣùgbọ́n kò jẹ́ níbẹ̀ torí pé ó ti ní kò lè ṣẹlẹ̀. Ohun tó ń bẹ ní àkókò àti ìgbà yìí kì í ṣe ìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà mọ́mì dádì. Ohun tó ń bẹ ní àkókò yìí kì í ṣe ọ̀rọ̀ ẹlẹ́sìn sẹ́sìn. Torí àwọn ẹ̀sìn méjèèjì tí gbogbo wa gbé lérí tá à ń gbèrú káàkiri yìí, wọ́n kó wá ni. Wọ́n ṣe kí ni? Wọ́n kó àwọn ẹ̀sìn méjèèjì yìí wá ni. Àwa la gbọ́dọ̀ tú ní ọ̀nà òdì. Àwa la gbọ́dọ̀ gbá ní ọ̀nà òdì nítorí pé kí ni? Ẹ̀sìn yìí wá ni. A ní ìgbàgbọ́ nínú rẹ̀ ní kálukú fi mú ètò wù ú. Ìpéjọpọ̀ wa ní àkókò yìí a gbọ́dọ̀ jọ gbóhùn àdúrà sókè gidi ni. Nítorí wípé kí ni? Ọwọ́ Ọlọ́run kó lè bá ṣe kí ni, kó lè bá rìn kọjá. Ọwọ́ Ọlọ́run kó lè bá ṣe kí ni, kó bá lè rìn kọjá. Àti ẹlẹ́sìn kìíní àti ẹlẹ́sìn kejì kódà àti ìkẹta a gbọ́dọ̀ jọ sowọ́pọ̀ gba àdúrà. Nítorí ẹ̀mí tó rìn káàkiri ẹ̀mí panápaná ni láti jẹ́ pé kí ni gbogbo ohun tí ẹ̀yin ènìyàn yóò máa jẹ èmi yóò sì máa bàjẹ́. Ẹ rí pé ẹ̀mí yẹn lágbára. Gbogbo ènìyàn tó bá ṣàkíyèsí láti lè ṣe kí ni, láti lè máa mú ìyàn kúrò, láti lè máa sọ pé ẹ wá gbà, ẹ wá rà, tó lè máa ṣe wàhálà, wọ́n sì tún mú wọn kúrò. Wọ́n mú àwọn ènìyàn yẹn kúrò débi pé wọ́n sọ pé àfi kí wọ́n máa gba ọ̀run lọ. Ẹ̀mí tí ò fògo fọ́lọ́run ni. Odidi ẹ̀mí ńlá ló ń bá wọn rìn ìrìn àjò yẹn. Ẹlẹ́yàmẹ̀yà ni mí, ẹlẹ́sìn aláṣọ báyìí ni mí ni, ẹlẹ́sìn oníṣùtù báyìí ni mí ni, òun kọ́ ni àkókò yìí. Bẹ́ẹ̀ ni dádì mọ́mì, àfi kí àwa ìránṣẹ́ Ọlọ́run kí gbogbo wa sowọ́pọ̀ ká ṣe kí ni, ká sọra wa di ọ̀kan. Nítorí ẹ̀mí panápaná tó rìn káàkiri yìí kó má bàa kó èrè mi àti ẹ̀yin. Kò sí ohun tó ṣe é kọlù mọ́ ní ọjà báyìí. Kò sí oúnjẹ tó wù tó kéré mọ́. Ní ìgbà kan ní láyé tí àwọn ìyá tí wá ń tọ́ wa, tí wọ́n ń tọ́ àwa sílè méje ní kóńgò gàrí nígbà náà. Bẹ́ẹ̀ ni sílè méje ni a ti rà 25 kọ́bọ̀ rí. Ṣùgbọ́n ẹ wo ní àkókò yóò ti di ẹgbẹ̀rún kan. Ṣé rí pé ẹ̀mí panápaná kò sí tí ò fẹ́ bàjẹ́. Àwa la ní ìgbà láàyè. Ẹ̀sìn mi rèé, ẹ̀sìn rẹ kọ́ yìí, tèmi rèé, wọn ò bọ́ ṣe. Òun kọ́ ni àkókò yìí. Torí àwọn ẹ̀mí panápaná tó rìn kiri kó má bàa lè jẹ èmi àti yín lérè.
ẹ̀yin ẹ wo ìránṣẹ́ yẹn ṣùgbọ́n gbà tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí sora wọ́pọ̀ tí wọ́n gbóhùn àdúrà sókè sí Ọlọ́run bojú wò wọ́n láti ọ̀run. Ó wá tún padà rán wòlíì sí wọn pé ní ìwòyí ọ̀la oúnjẹ yóò ṣe kíni, oúnjẹ yóò di ọ̀pọ̀. Nígbà tó bá di ọ̀pọ̀ lórúkọ Jésù, àwa tá a ti jẹ ọ̀wọ́n rẹ̀ náà lápadà jẹ ọ̀pọ̀ lórúkọ Jésù. A ò ní dòkú, àwọn ọmọ wa náà ò ní dòkú. Ẹ jẹ́ ká gbé ẹ̀mí tí taná ohun rere, ẹ jẹ́ ká gbé wọ̀ ní àkókò yìí. Ẹ jẹ́ ká gbé ìwà, ká pa ìwà tí ò fògo fọ́lọ́run, ká gbé tì sí ẹ̀gbẹ́ kan. Gbogbo ẹ̀mí panápaná yẹn ká ṣe kíni, ká gbé tì pátápátá. Ẹ̀mí tí máa taná ògo, tí taná ohun rere, ká gbé wọ̀ ní àkókò yìí. Lórúkọ Jésù Kristi, tá a bá rí ẹ̀mí tó jẹ́ pé mọ́nítọ̀rìn àgbáyé lájẹ́ pé àní èmi ọba dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò ni. Ẹ̀mí tí máa paná ògo, tí máa paná ìṣerere ayé èèyàn lónìí ní orúkọ Jésù, Olúwa kó dójú tì. Bàbá mo ní kó dójú tì, kó yẹ̀yẹ́ rẹ̀, kó sọdá láì lágbára mọ́. Ẹ̀sìn mi rèé tiẹ̀ rèé, ó ń kọ́ ní àkókò yìí. Gbogbo ètèmi àti yín ṣe, à ń bẹ Ọlọ́run kó tiẹ̀ gbà lọ́wọ́ wa ni, ká má dẹni ìtanù ní iwájú rẹ̀. À ń bẹ Ọlọ́run ni, kọ́lọ́run kó ṣe kíni, kó gbà á lọ́wọ́ wa, kó jó jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo iṣẹ́ ẹ̀sìn wa síwájú rẹ̀. Ìdílé wo wá ni ò ti sí àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ nínú ayé yìí? Ìdílé wo ni ò ti sí ná? Ẹ jẹ́ ká bèèrè lọ́wọ́ ara wa. Ìdílé wo ni ò ti sí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí? Tí ò ti sí mẹ́tẹ̀ẹ̀ta yìí, àfi ká sọ̀rọ̀ wa di ọ̀kan kí ẹ̀mí panápaná yẹn kó má ṣe kíni, kó má ṣe ráyè nínú ayé wa. Torí pàtàwà náà bá ti ń ṣe é níṣe pé ìbọn ṣe ò bá mi ṣe, ìgbà yìí náà ni àwọn ẹ̀mí yẹn á ráyè wọlé, wọ́n á fẹ́ jèrè ọkàn ènìyàn. Lórúkọ Jésù, ẹ̀mí tí taná ògo, tí taná ìṣerere l'Olúwa yóò tarí ẹ̀ sínú ayé yín, yóò jogún ẹ̀ fún yín. Torí pé kíni, ẹ ò rí lò pẹ́. Mọ́mì dádì, ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo agbára kágbára èyí tó jẹ́ wípé òun kì í ṣàtúnṣe ohun rere, tó jẹ́ pé máa bà nǹkan jẹ́ ni, lónìí ní orúkọ Jésù Kristi, tó jẹ́ pé kò ní ọ̀rọ̀ ìyè ní ara rẹ̀, Ọlọ́run má jẹ̀mú yá parẹ́ kò náà ayé mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi, gbogbo ẹ̀mí tí ò fògo fún Ọlọ́run, tó jẹ́ pé ẹ̀mí panápaná ni, tí ìṣẹ́ mi tanátaná, ní orúkọ Jésù Kristi, bàbá ó yá kó fàyè wá sílẹ̀, bàbá jó fàyè wá sílẹ̀, ọmọ jó fàyè wá sílẹ̀. Ẹ̀mí títaná ògo, títaná ìṣerere, ó yá kó wọnú ayé wa, bàbá jó wọnú ayé wa, ọmọ jó wọnú ayé wa lónìí ní orúkọ Jésù. Ẹ̀mí títaná ògo tí ó lè taná ayé tiwa gan fún ògo Ọlọ́run májẹ̀mú, ó yá jogún ẹ̀ fún wa. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ọba mímọ́, ọba alágbàwí ẹ̀dá, Ọlọ́run májẹ̀mú. Tá a bá rí àwọn ẹ̀mí èyí tí èèyàn máa tọrọ, wọ́n tọrọ ẹ̀ wípé ẹ jẹ́ ń tọrọ ẹ̀ fún lágbájá kó máa lò ó, bẹ́ẹ̀ ni wọ́n máa báyàn tọrọ tí téèyàn ọ̀fẹ́ nínú ìrìn àjò. Torí àwọn tí ò lẹ́mìí búburú, wọn máa tọrọ ẹ̀ fún pé kó lè máa rí lò, láti lè ṣe pé ni, láti lè fi ba ìrìn àjò rẹ̀ jẹ́ nínú ayé, láti lè má jò jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run alààyè. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run gbà mí. Gbogbo ènìyàn tó lè bá mi tọrọ ẹ̀mí tí ò fi ògo fún Ọlọ́run, tó lè lóhùn wọn taari ẹ̀ sínú ayé mi láti fa ìrìn àjò ayé mi sẹ́yìn, ní orúkọ Jésù, bàbá ó yá yà mí yà wọ́n. Ẹ gbàdúrà. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú. Gbogbo ẹ̀mí tí ò fògo fún Ọlọ́run, èyí tí ènìyàn lè lóhùn ọmọ yá lò, tàbí lóhùn ó fi ta mí lọ́rẹ, láti lè má jẹ́ kí ìrìn àjò ayé mi kó tọ́ lónìí ní orúkọ Jésù, tàbí tó lè fẹ́ mú ìrìn àjò ayé mi fà sẹ́yìn ní iwájú rẹ, bàbá ó yá kó fàyè wá sílẹ̀, bàbá jó fàyè wá sílẹ̀, ọmọ jó fàyè wá sílẹ̀, ẹ̀mọ́ jó fàyè wá sílẹ̀. Mọ́mì dádì, lórúkọ Jésù, mo ní yóò fi ayé yín sílẹ̀. Gbogbo ẹ̀mí tí ò fògo fọ́lọ́run yẹn ní orúkọ Jésù kò ní wọnú ayé yín mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run májẹ̀mú, Olúwa o,
ìbùkún àgbàǹgbà tí ilé ìpọ́njú gbogbo tí ló ṣì dànù ó yá rọ̀jò ẹ̀ sínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ìbùkún àgbàǹgbà tí ilé ìpọ́njú gbogbo tí ló ṣì dànù bàbá ó yá kó fi ta yín lọ́rẹ mọ́mì ó tó kẹ́rì lò ní orúkọ Jésù ó yá kó fi ta yín lọ́rẹ ìbùkún àgbàǹgbà èyí tí ilé ìpọ́njú gbogbo tí ló ṣì dànù lónìí ní orúkọ Jésù Olúwa kó jogún ẹ̀ fún yín bàbá jogún ẹ̀ fún wọn ọmọ jogún ẹ̀ fún wọn ẹ mọ́ yá kó jogún ẹ̀ fún yín mọ́mì dáàdì lórúkọ Jésù ẹ rí ògo yín lò ìbùkún àgbọ̀ngbẹ tí ló ṣì wọgbọ́ tí ilé ìbànújẹ́ kò nú ayé yàn lónìí ní orúkọ Jésù ó yá kó wá ayé yín kan ó yá tó yẹ ayé yín ní orúkọ Jésù ó yá kó fi síbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já sọ fún Ọlọ́run ẹ mọ ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run o ọwọ́ ìyìn àti ebi ó yá mú kúrò ní àyíká mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ọwọ́ ìyìn ọwọ́ ebi lónìí ní orúkọ Jésù ó yá mú kúrò ní àyíká mi bàbá kó mú kúrò ní àyíká yín ọmọ kó mú kúrò ní àyíká yín ẹ̀mọ́ kó mú kúrò ní àyíká yín ọwọ́ ebi ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ó yẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run o oore tó tó lò fún ìrìn àjò ayé mi bàbá jogún ẹ̀ fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù mọ́mì dáàdì oore tó tó lò fún ayé yín lónìí ní orúkọ Jésù Olúwa kó gbé dìde fún yín ó yá kó fi lé yín lọ́wọ́ oore tó tó lò fún ayé yín èyí tó tó mú yangàn fún ìṣẹ̀dá ayé yín lónìí ní orúkọ Jésù ó yá kó jogún ẹ̀ fún yín bàbá jogún ẹ̀ fún wọn ọmọ jogún ẹ̀ fún wọn ẹ̀mọ́ kó jogún ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ gbàdúrà ẹ̀kan sí ká tó bá sínú ìpele mi ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbà mí bàbá gbà mí ààbò ńlá ètò nípa tó gbòòrò tí ẹnikẹ́ni ò lè sọ pé pa rẹ̀ pé òun lòún ní Ọlọ́run má jẹ̀mú yá fi bò mí tọmọtọmọ mẹ́gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi bàbá o ààbò ńlá tó nípa tó gbòòrò lónìí lọ́dún láyé yín ní orúkọ Jésù bàbá kó fi bò yín ọmọ kó fi bò yín ẹ̀mọ́ kó fi bò yín ààbò tó Ọlọ́run ó fi bò yín tí ẹnikẹ́ni ò ní lágbára lé lórí ní orúkọ Jésù Olúwa kó jogún ẹ̀ fún yín mọ́mì dáàdì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi bàbá fàṣẹ dá yín lò ọmọ fàṣẹ dá yín lò ẹ̀mọ́ fàṣẹ dá yín lò lónìí ní orúkọ Jésù ààbò tó nípa tó gbòòrò ọwọ́ Ọlọ́run alààyè ó yá kó dàpọ̀ mọ́ ayé yín mọ́mì dáàdì lórúkọ Jésù ẹ ó rí ayé yín lò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já lọ nínú ìpele àdúrà mi ẹ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mọ́ tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run o ta ló fi ìyà jẹ ìṣẹ̀dá ayé mi tó fi ìyà jẹ ìṣẹ̀dá mi láì nídìí tó lóun máa bẹ̀ṣẹ̀ bàbá àbí ìyá mi wò ní ara mi lónìí ní orúkọ Jésù Olúwa dọ̀tí ẹ̀ ó yá yẹpẹrẹ rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ta lẹ́nu náà tó tara òbí jáde tó wọ́n gbẹ̀san ìyá tàbí bàbá ní ara yín mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù Ọlọ́run kó yẹ̀yẹ́ rẹ̀ gbogbo tó fi ṣagbára ní orúkọ Jésù ó yá fi dojú ìjà kó òun gan náà lónìí ní orúkọ Jésù mọ́mì dáàdì ẹ ó rí ọ̀nà lọ gbogbo ibi tí ọ̀dà dè yín mọ́ yẹn gbogbo ibi tí ìkáròpọ̀ ń dè yín sí yẹn lónìí ní orúkọ Jésù Olúwa lọ tú yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ tún sọ fún Ọlọ́run ẹ̀mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára níbo ni wọ́n ti ń fi ògo ayé mi ráre tẹ́mi aláyé wá rìn bí aláìsí láyé bàbá o ó yá wá ìṣẹ̀dá mi fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù níbo ni ìṣẹ̀dá yín ti ń sìnrú ìlú níbo ni ayé yín ti ń sìnrú ìlú lónìí ní orúkọ Jésù bàbá kó ṣàwárí ayé yín fún yín mọ́mì dáàdì Olúwa yóò ṣàwárí ayé yín fún yín ògo yín tí ẹlòmíràn ń lò pé òun yóò máa lò yẹn lónìí ní orúkọ Jésù Olúwa ti gbògo yín padà fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù bàbá kó fi àṣẹ dá yín lò ọmọ kó fi àṣẹ dá yín lò ẹ̀mọ́ kó fi àṣẹ dá yín lò mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù ọ̀nà yóò là fún yín gbogbo ibi tí ògo yín ti ń ṣèrú ìlú yẹn ní orúkọ Jésù Olúwa yóò ṣàwárí ògo yín lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa
àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ nínú ìpele àdúrà mi, ẹ já sọ fún Ọlọ́run, ẹ porúkọ Jésù ní ìgbà mẹ́ta, ẹ pè mí mọ́ ní ìgbà kan tó. Ọlọ́run o, ó yá sí mi sílẹ̀ níbi tí ayé fi mí pamọ́ sí. Bàbá sí mi sílẹ̀ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Níbi tí ọ̀tá dè yín mọ́ yẹn, Olúwa kó lọ sí yín sílẹ̀, bàbá sí yín sílẹ̀, ọmọ sí yín sílẹ̀, ẹ̀mọ́ kó lọ sí yín sílẹ̀. Níbi tí ìkárọ̀pọ̀ yín dè yín mọ́ yẹn, lónìí ní orúkọ Jésù, Olúwa kó lọ sí yín sílẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run dádì, gbogbo kòtò àgbàná èyí tí ọ̀tá gbé síwájú yín ẹ pé kọ́lọ́run kó kún lónìí. Gbogbo kòtò àṣírí tí ọ̀tá gbé síwájú yín yẹn lónìí ẹ pé kọ́lọ́run kó kún. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo kòtò ọmọ ṣẹ́ bí eré, ọmọ jẹ̀jẹ̀ eré èyí tí ọ̀tá àtìkà gbé síwájú yín yẹn, Ọlọ́run májẹ̀mú ya máa dì. Dádì ẹ gbàdúrà ẹ pé kọ́lọ́run kó dì. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn. Ẹni máa ṣọ́lẹ̀ kó fi àṣẹ dá wa lóhùn. Ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn. Ọlọ́run o, gbogbo kòtò àṣírí tí ọ̀tá gbẹ́ síwájú wọn yẹn, tí wọ́n ní wọ́n máa pawó sí, wọ́n máa kó sínú ẹ̀, ní orúkọ Jésù Olúwa lọ fà yín jáde kúrò ńbẹ̀. Mọ́mì dádì, lórúkọ Jésù ẹ̀ tó wọnú kòtò àṣírí mọ́. Gbogbo àṣekójọ ló kù fún yín. Gbogbo kòtò àṣírí àfàtó yẹn, mọ́mì dádì, lórúkọ Jésù kò tó jẹ́ ìpè yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ó yẹ ẹjá lọ tó gbàdúrà ká tó bọ́ sínú ìpele àdúrà mi. Ẹjá sọ fún Ọlọ́run, Ọlọ́run o, gbogbo gbòǹgbò tó lóun ó sọ̀rọ̀ ẹ̀dí gbòǹgbò lójú ọ̀nà ìṣerere mi. Gbogbo gbòǹgbò tí ọ̀tá rò pé òun ó gbè síwájú ìṣerere mi, lónìí ní orúkọ Jésù, Olúwa kánájò. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo kòtò tí ọ̀tá gbẹ́ sínú ayé yín, gbogbo kòtò tí ìkà gbẹ́ sínú ayé yín, gbogbo kòtò tí èèyàn ẹbí gbẹ́ sínú ayé yín yẹn, lọ́sàn-án ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú ya kánájò. Bàbá kánájò, ọmọ kánájò. Kí ló ń jẹ́ gbòǹgbò àṣeyọrí tí ọ̀tá rò pé ẹ̀ ò ní rọ́nà lọ? Gbogbo gbòǹgbò àṣetì ní orúkọ Jésù, àìláṣeyọrí yẹn kò tún jẹ́ ìpín yín mọ́. Gbogbo gbòǹgbò má ṣe rere, má bọ́ nínú rẹ̀, ní orúkọ Jésù mo ní òtún jẹ́ ìpín yín mọ́. Gbogbo gbòǹgbò àìnírọ́nà lọ, ní orúkọ Jésù mo ní òtún jẹ́ ìpín yín mọ́. Gbogbo gbòǹgbò ọmọ ilé ni òní bá, lórúkọ Jésù mo ní òní jẹ́ ìpín yín mọ́. Mọ́mì dádì, ọ̀nà yóò là fún yín. Brother sister mi, mo lọ́nà yóò là fún yín. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ ò, ẹ pé ẹ̀mí mímọ́ ò ní ìgbà mẹ́ta. Ó yá fà mí jáde nínú agbami ẹ̀mí òkùnkùn tí wọ́n ti ń fi ìyà jẹ mí níjoojúmọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, ní ọdọọdún. Ọlọ́run ó yá lọ fà mí jáde kúrò níbẹ̀. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù Kristi. Bàbá o, nínú gbogbo kòtò ibi, kòtò ẹ̀mí òkùnkùn ètí ìkà àti èèyàn bí tí wọ́n lọ kí ìṣẹ̀dá yín bọ̀, tí wọ́n wá fìyà jẹ yín lójoojúmọ́, ní oṣooṣù àti ní ọdọọdún. Ọ̀tọ̀ ni tẹ́ràn lọ́dún kan, ọ̀tọ̀ ni tẹ́tùn lọ́dún mẹ́rin. Lónìí ní orúkọ Jésù, Olúwa lọ fà yín jáde. Dáàdì mọ́mì, mo ní kọ́lọ́run lọ fà yín jáde. Ọba ẹni mímọ́ Ísírẹ́lì, ó yá kó fà yín jáde. Bàbá o, bá mi fà wọ́n jáde. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa kó fi àṣẹ dá yín lóhùn. Gbogbo kòtò mọ́ṣẹ́rẹ́rẹ́, gbogbo kòtò ẹ̀mí òkùnkùn, gbogbo ìpapọ̀ àwọn ẹ̀mí òkùnkùn láti máa fi ìyà jẹ ìṣẹ̀dá yín, lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú ó ti lọ tú yín sílẹ̀. Lónìí ní orúkọ Jésù, ẹ ó rí ọ̀nà lọ, ọ̀nà yóò sì là fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ yín. Ohun Olúwa náà rí látẹnu ìyá àdúrà Eriabanise JP. Ètò wọn láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. Lórúkọ Jésù, àánú Olúwa kò ní fi wá sílẹ̀. Ọwọ́ Ọlọ́run yóò dàpọ̀ mọ́ ayé wa. Ohun wọn láti ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí. Wọ́n darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK.
lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó wà ní ara yín kẹ́ẹ̀rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. À ń lọ nínú ìpele àdúrà míì náà nìyẹn. Bẹ́ẹ̀ ni aládùúrà níwà àgbàkú ní àdúrà èyí ọmọ àgbà títí tẹ̀yìn èkó ònà ayé nàìjà sọ fọ́lọ́run èmi ọba tó pọ̀ ní ipá àti agbára ibi mo fi ń wù ọ́ tí mo fi ń wù ọ́ Ọlọ́run o èṣù májò ọba bẹ̀jẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàgà Jésù Kristi bàbá o ibi tẹ́ ẹ fi ń wù Ọlọ́run ibi tẹ́mi náà fi ń wù ọ́ èṣù májò ọba bẹ̀jẹ̀ gbàdúrà Ọlọ́run má jẹ̀mú ṣàánú fún yín bàbá kó ṣàánú fún yín ibi tẹ́ ẹ ti ń wù Ọlọ́run èṣù ò ní bàjẹ́ ọwọ́ Ọlọ́run ní orúkọ Jésù ó yá kó wọnú ayé yín lọ kó má fi ayé yín sílẹ̀ kó wà níbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja tó sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o bàbá ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ àgbọ̀ngbẹ́ o èyí tí pọ́njú àti òṣì tí kì í tó bá jà mọ́ èyí tí ó lè agbé ògo ẹni tí ò tó ní rí gbé mọ́ Ọlọ́run da ìbùkún bẹ́ẹ̀ bò mí ìbùkún àgbọ̀ngbẹ́ tí lẹ́pọ̀njú ọpọ́ tí ló ṣì wọlẹ̀ èyí tí ẹnikẹ́ni kì í rí gbé èyí tí ẹnikẹ́ni ilé tábà rẹ̀ lórúkọ Jésù orí akọ́dọ̀ ojú ẹ̀ sínú ayé yẹn gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàgà Jésù Kristi ìbùkún àgbọ̀ngbẹ́ tí lẹ́pọ̀njú ọpọ́ tí ló ṣì dànù tí gbàpọ̀njú wọlẹ̀ tẹ́yẹ fi gbúrò rẹ̀ mọ́ bàbá o ní orúkọ Jésù ó yá kó rọ̀jò ẹ̀ fún yín ọmọ kó rọ̀jò ẹ̀ fún yín ẹ̀mọ́ kó rọ̀jò ẹ̀ fún yín mọ́mì dáàdì ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi mọ́mì kan ni mò ń wò yìí ẹjẹ́ sọ fún Ọlọ́run o ibùdókọ̀ yín tó mì yẹn kò gbọ́dọ̀ dàrú o ẹjẹ́ sọ fún Ọlọ́run ẹ olè olójú kòkòrò obìnrin tó lè lóhùn ó gbé ọkọ mi lọ ó nìyí o bó ni mò ń wò yìí ẹjẹ́ sọ fún Ọlọ́run olè olójú kòkòrò obìnrin tó lè lóhùn ó ba ibùjókòó yín jẹ́ ẹgbẹ́ kọ́ ló ń gba agbára lọ́wọ́ rẹ̀ gbogbo sísáré kiri rẹ̀ ó yá kó gba agbára lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàgà Jésù Ọlọ́run má jẹ̀mú ibùjókòó yín ò gbọ́dọ̀ dàrú olè obìnrin èyí tó jẹ́ pé lè máa fẹ́ gbé ọkọ yín lọ lónìí ní orúkọ Jésù Ọlọ́run gbàgbà lọ́wọ́ rẹ̀ gbogbo sáré ká rẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run yẹ̀yẹ́ ó yá yẹpẹrẹ rẹ̀ bàbá yẹpẹrẹ rẹ̀ ọmọ yẹpẹrẹ rẹ̀ ẹ̀mọ́ yẹpẹrẹ rẹ̀ lónìí ní orúkọ Jésù Kristi májò ráyè nù ayé yín ìdílé yín lórúkọ Jésù kò ní dàrú kò ní fẹ́ dàrú kò ní bàjẹ́ kódà kò ní fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjẹ́ sọ fún Ọlọ́run dádì operation tẹ́ ẹ fẹ́ ṣe yẹn lónìí ní orúkọ Jésù Ọlọ́run kó gbọ́wọ́ dókítà tó fẹ́ ṣe operation tẹ́ ẹ fẹ́ ṣe ní ọ̀la èyí tẹ́ ẹ fẹ́ ṣe ní ọ̀sẹ̀ yìí èyí tẹ́ ẹ fẹ́ ṣe ní oṣù yìí Ọlọ́run má jẹ̀mú ó yá gbọ́wọ́ wọn ṣe gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù operation tẹ́ ẹ fẹ́ ṣe yẹn Ọlọ́run má jẹ̀mú ó yá kó gbọ́wọ́ dókítà yẹn ṣe bàbá ó yá kó jẹ́wọ́ agbára rẹ̀ bàbá ó yá jẹ́wọ́ agbára rẹ̀ lórí operation yẹn ní orúkọ Jésù Ọlọ́run kó jẹ́wọ́ agbára rẹ̀ operation yẹn ní orúkọ Jésù ẹ ó ṣe ẹ̀mí yóò ní bọ́ wàhálà òde ní ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjá tó sáré gbàdúrà ẹjá lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ohun tó mọ́nítọ̀ mi wá láti bí a ti bí mi ẹ̀mí tó máa ń mọ́nítọ̀ mi láti bí a ti bí mi tó yẹ pé tí n bá ti lówó tí n bá ní mo fẹ́ fi ṣe kọ́ ni màá tún fi ṣe ọ̀tọ̀ ni tí wọ́n tún pẹ́ síwájú mi tí màmá nọ́ọ̀sì tí màá náwó lé lórí ìwé ẹ̀mí tó pẹ̀rẹ̀ ní ẹ̀mí òkùnkùn tó dẹ́pọ̀ wá mọ́nítọ̀ mi tó mọ́nítọ̀ ṣe rere mi tó yẹ pé bí n bá ti rówó tí mo bá ní mo fẹ́ fi ṣe kí n fi ṣe mọ́ lónìí ní orúkọ Jésù Olúwa gbàgbà lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ẹ̀mí tó mọ́nítọ̀ yín yẹn tó mọ́nítọ̀ owó tó mọ́nítọ̀ ṣe rere tí ò fẹ́ ká ẹ rọ́nà lọ tí ò fẹ́ ká ẹ tó àwọn ẹgbẹ́ yín tó ń fà yín sẹ́yìn lóṣooṣù tó ń fà yín sẹ́yìn lọ́dọọdún ẹ̀rí pọ́dún tó ti ń lọ oṣù karùn-ún ti fẹ́ tán ó ti fẹ́ tán báyìí Ọlọ́run má jẹ̀mú ó yá kó jà yín gbà gbogbo ẹ̀mí yẹn níbikíbi tó wù kó ti lè wá gbogbo ẹ̀mí yẹn níbikíbi tó wù kó ti lè wá ọwọ́ ẹ̀mí yẹn níbikíbi tó wù kó ti lè wá lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú gbàgbára lọ́wọ́ ẹ̀ ọba àwọn ọba gbàgbára lọ́wọ́ rẹ̀ mọ́mì dádì lórúkọ Jésù
èyí tẹ́ ẹ tó fẹ́ gbà yẹ ẹ̀ nígbà kẹ́ ẹ fi wo àìsàn mọ́, èyí tẹ́ ẹ fẹ́ gbà ẹ̀ nígbà kẹ́ ẹ fi ná sí hospital, èyí tẹ́ ẹ fẹ́ gbà ẹ̀ nígbà kẹ́ ẹ fi ná sí tọlọ́pàá lónìí ní orúkọ Jésù. Ọwọ́ tó ń dààmú ayé yín tó ń bowó jámọ́ yín lọ́wọ́ yẹn lónìí ní orúkọ Jésù Olúwa ti fún ní ìtìjú lórúkọ Jésù. Ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Mọ́mì ẹ jẹ́ ká gbàdúrà yìí. Ẹ rí pé oṣù yóò tó gbọdọ̀ lọ́mọ yín lọ́wọ́. Ọlọ́run gbà mí, ọlẹ̀ àyòjó sọ ní inú mi, ọba tó mú ọlẹ̀ àsọ nínú àná, kò sí ní tó lè ṣe yanu lòrùn rẹ bàbá o. Ọba tó mú ọlẹ̀ ayọ̀ sọ nínú Sẹ́rà, kò sí ní tó lè ṣe. Ọlọ́run o, ọlẹ̀ àjò kó sọ nínú tèmi náà. Ọdún yìí ó yá ṣe mí ní ẹni tí ó wà nínú oyún títí ọdún tí a fi máa bọ̀ ní èyí tó ń bọ̀. Olúwa ṣèmi náà dàbí ọmọ ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run yóò sọ yín dàbí ọmọ. Mọ́mì ọwọ́ oṣù tẹ́ fi nu ògiri yẹn ti tó gẹ́ lónìí ní orúkọ Jésù. Ọlọ́run yóò sọ yín di abiyamọ. Ọlẹ́ yóò sọ nínú yín. Ìwọ inú wọn gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo tó tó rẹ̀ di ajere níbẹ̀ lónìí ní orúkọ Jésù. Ọlọ́run kò gbàgbà lọ́wọ́ rẹ̀. Ìwọ ajere tó sọ pé ajere ní nínú wọn yẹn, ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa lónìí ní orúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí gbomi dúró. Gbogbo ọwọ́ tó ń boyún jẹ́ lára yín yẹn, gbogbo ọwọ́ tó ń boyún jẹ́ tó ń sọ ọmọ inú yín tó tún sọ di nǹkan mìíràn, ó wá sọ di fibroid wọ́n sà máa ń rí lóṣooṣù, fibroid wọ́n máa ń rí lọ́dọọdún. Lónìí ní orúkọ Jésù kí fibroid yẹn gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbogbo ọwọ́ tó ń sọ ọmọ inú yín tó sọ di fibroid ní orúkọ Jésù kò tún ráyè nú ayé yín mọ́. Mọ́mì kò ní ráyè nú ayé yín mọ́, torí pé kí ni Ọlọ́run yóò gbàgbà lọ́wọ́ rẹ̀. Ojú ti tì lọ́sàn-án yìí, gbogbo tó fi ń sagbára yín àtẹni tó ràn wọ́n ní orúkọ Jésù wọ́n ti gbèrè tìjú náà. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ ayé yín, o tó wù yín wo ayé yín ní orúkọ Jésù. Èyí tẹ́mi lọ́jọ́ tó ti pàtẹ tẹ́ ti wà ní ọwọ́ yín kò ní bọ́ jẹ́ àbọ̀ sọnù lọ́wọ́ yín ní orúkọ Jésù. Yóò bá yín pẹ́ títí. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí. Ohun tí mo ti jùlọ nínú ayé má jẹ́ ó tún dùn mí lọ mọ́. Ohun tí mo ti jùlọ nínú ayé bàbá má jẹ́ ó tún dùn mí lọ mọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù Kristi. Gbogbo ohun tẹ́ ẹ ti jùlọ yẹn nínú ayé tí gbogbo èèyàn mọ̀ pé lágbájá ti jù bẹ́ẹ̀ lọ, lórúkọ Jésù mọ́mì dádì kò ní tó jù yín lọ mọ́. Lórúkọ Jésù mo ní ò ní jù yín lọ mọ́. Gbogbo ohun tẹ́ ẹ ti jùlọ yẹn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù mo ní ò tó jù yín lọ mọ́. Ọlọ́run má jẹ̀mú yóò túbọ̀ mọ̀ gbé ọwọ́ yín sókè ni. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ̀mí mọ́ Ọlọ́run má jẹ̀mú, Olúwa lànà fún mi tààrà. Èyí tí gbogbo ènìyàn yóò mọ̀ pé yẹ̀sì wọ́ Ọlọ́run ti dé sínú ayé mi. Ó yá la ọ̀nà fún mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù Kristi. Bàbá kó lọ ọ̀nà fún yín mọ́mì, ọmọ kó lọ ọ̀nà fún yín dádì, ẹ̀mọ́ kó lọ ọ̀nà fún yín sísítà brọ́dà mi lórúkọ Jésù Kristi. Ọlọ́run yóò lọ ọ̀nà fún yín tí ẹnikẹ́ni kò ní lè dì mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Àìmọ́ ó yá kó fàṣẹ dá yín lò, ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò. Gbogbo ohun tẹ́ ẹ ti jùlọ nínú ayé lórúkọ Jésù kò tó ní jù yín lọ mọ́. Ọwọ́ Ọlọ́run yóò tún máa sún ayé yín síwájú ní ohun rere ni. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn oníṣẹ́ ọwọ́, fún oníṣẹ́ ọwọ́, iṣẹ́ ọwọ́ tí mò ń ṣe rèé, ẹ mú ọ̀kan nínú ohun tẹ́ fi ń ṣiṣẹ́ ọwọ́ yín yẹn, tẹ́ mọ̀ pé tẹ́ fi ń ṣiṣẹ́ ọwọ́ rèé, ẹ mú ẹyọ kan, kò bá jẹ́ báírò ní ti yín ni ó yẹ mú. Lórúkọ Jésù Olúwa kó gbàdúrà fún yín. Iṣẹ́ ọwọ́ yín, ọ̀kan nínú ohun tẹ́ fi ń ṣiṣẹ́ ọwọ́ yín náà lẹ́nu tẹ́ mú lọ́wọ́ ẹ̀. Lórúkọ Jésù wàhálà ìdààmú kò ní tọ́ sí yín. Bọ́jà àpò tẹ́ ń pa owó yín sí ni ní orúkọ Jésù, àgbà náà ò ní ba yín. Wàhálà ìdààmú tí máa tún mú yàn tún ṣiṣẹ́ mi ní orúkọ Jésù mo ní ò ní jẹ́ ìpín yín. Ọwọ́ Ọlọ́run yóò dàpọ̀ mọ́ iṣẹ́ yín. Ọwọ́ Ọlọ́run yóò dàpọ̀ mọ́ iṣẹ́ yín. Mo ní ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ iṣẹ́ yín. Irinṣẹ́ yín ní orúkọ Jésù kò ní dojú ìjà kọ yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Fún àwọn tó ń tajà tó ń rà, ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, Ọlọ́run má jẹ̀mú àwọn èèyàn tó jẹ́ kọ́sọ́mọ̀ rere, èyí tí ó patronize yín, tí ó mú yín débi tó dáa ní orúkọ Jésù Olúwa kó rán sí iléeṣẹ́ yín.
iléeṣẹ́ yín títà dírà yín yẹn ní orúkọ Jésù gbogbo àwọn ènìyàn tó ti lọ tí wọn ò mọ báyìí rajà mọ́ Ọlọ́run kó ṣàwárí wọn kó tún dọ́bù wọn lórúkọ Jésù kó dá wọn padà bẹ́ẹ̀ ni yóò rí gbèsè ò ní tọ́ sí yín gbogbo ẹ̀mí gbèsè àti àgbàná ní orúkọ Jésù kò ní wọlé tì yín kò ní dé ṣọ́ọ̀bù yẹn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àwọn tó ní ọ́fíìsì tó yẹ pé ọ́fíìsì wọn ń dáyàn lónìí Ọlọ́run má jẹ̀mú bóyá káàkiri àgbáláyé ilẹ̀ tí ń bèrè fún àwọn ènìyàn gidi fún ọ́fíìsì yẹn Ọlọ́run má jẹ̀mú ya kó ṣàwárí wọn kí wọ́n fi ohun rere wá ayé yín kàn bóyá ní ìlú òyìnbó lẹ́wà ní kọ́lọ́run kó ṣẹ́dé Nàìjíríà yìí bóyá pé ìlú òyìnbó lẹ́yìn náà wà ní kọ́lọ́run kó ṣẹ́dé Nàìjíríà yìí bóyá Nàìjíríà lẹ́wà ní kọ́lọ́run kó ṣẹ́dé ìlú òyìnbó Ọlọ́run má jẹ̀mú bí oúnjẹ yín wà ní orúkọ Jésù kó wá yín kàn gbogbo ibi tẹ́ ẹ bá ti jẹun láyé yìí tó jẹ́ oúnjẹ tí ẹ jẹ lájẹmọ́nú tí ò ní wàhálà nú lórúkọ Jésù ibikíbi lówù tó lè wà ní orúkọ Jésù Olúwa kó gbọ́ oúnjẹ náà fún yín àjẹmọ́nú dẹ̀ ni kó jẹ́ lórúkọ Jésù kò ní jẹ́ àjẹpọ̀ fún yín mo ní kò ní jẹ́ àjẹpọ̀ fún yín lórúkọ Jésù oúnjẹ tó tọ́ sí yín ní orúkọ Jésù a ò ní fi fún ẹlòmíràn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó ń ṣe àìsàn fún ìdí kan tàbí ìkejì ọwọ́ Ọlọ́run yá kó wọnú ayé yín ìwọ àìsàn náà gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo bí àìsàn náà kò lè wà nínú àgọ́ ara yín ọ̀rọ̀ Ọlọ́run ó yá kó tún ayé yín ṣe gbogbo ẹ̀mí àìsàn ó yá kó fi ayé yín sílẹ̀ lónìí ní orúkọ Jésù kó fi ayé yín sílẹ̀ gbogbo ogun àìsàn nínú ayé yín ní orúkọ Jésù ó yá kó fi ayé yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí mọ́mí ẹ̀ ò ní ṣàìsàn mọ́ gbogbo àìsàn yẹn láti irun orí yín dé ìkànnà ẹsẹ̀ yín ní orúkọ Jésù Olúwa yóò lọ túbẹ̀ ṣe ẹ ò ní fi ayé yín ṣe àìsàn mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ní fibroid diabetes cancer àti ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ ni àti cancer diabetes fibroid ó yá ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run má jẹ̀mú Olúwa kó lọ tún àgọ́ ara ń ṣe ohun tó fi àtúnṣe ó yá máa túnṣe Ọlọ́run Olúwa máa wọnú ẹ̀ ó yá máa túnṣe bàbá túnṣe ọmọ túnṣe ẹ̀mọ́ túnṣe ọwọ́ Ọlọ́run ó yá máa túnṣe kí ló fi àtúnṣe nínú àgọ́ ara yín lónìí ní orúkọ Jésù ṣé fibroid ni ṣé cancer ni ṣé diabetes ni ó yá máa túnṣe bàbá túnṣe ọmọ túnṣe ẹ̀mọ́ túnṣe lónìí ní orúkọ Jésù àgọ́ ara yín kó gbọ́rọ̀ Olúwa gbogbo tó fi àtúnṣe ń bẹ ya kó máa túnṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn èwe Ọlọ́run májẹ̀mú kó bá ń gbàdúrà fún yín ọba àwọn ọba kó bá ń súre fún yín ẹ̀yin èwe ẹ máa dàgbà nínú ọgbọ́n ẹ máa dàgbà nínú òye ẹ̀mí ọgbọ́n àti Olúwa kó jogún ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ohun Olúwa náà rèé tá à ń gbọ́ láti bí wákàtí kan sẹ́yìn tó wá nílé ìjọsìn wa ìjọsìn agbọn tèmi lè àánú lórúkọ Jésù àánú Olúwa kò ní fi ayé wa sílẹ̀ àánú Ọlọ́run yóò máa tẹ̀síwájú nínú ayé wa a ó rí ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù kò ní fi ayé wa sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká máa lọ sáàmù yìí sáàmù 1:1-6 sáàmù 1:1-6 lórúkọ Jésù Kristi ọwọ́ Ọlọ́run tó wà ní ara wa kò ní fi wá sílẹ̀ kò ní fi ayé wa sílẹ̀ ohun Olúwa yẹn wá láti ilé ìjọsìn wa ìjọsìn tèmi òun wá láti iléeṣẹ́ Pelu Nàìjíríà tí wọ́n dàpọ̀ mọ́ iléeṣẹ́ Pelu tẹlifíṣàn ní ìlú UK lórúkọ Jésù ní ìjọ mẹ́jọ àti èmi àti yín ànídòkú wàhálà ìdààmú kò ní jẹ́ tiwa ẹ jẹ́ ká tún pàdé lórí ètò Ohun Olúwa ní ìjọ mẹ́jọ ó dàbọ̀.